àṣírí ńlá leléyìí o. Èyí lẹni tó ju fọ́tò ìhòòhò ọmọge Saida obìnrin jayéjayé tí Wàsíù kì síta àtìdí tó fi ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ náà ti di wàhálà ńlá o. Ẹ wá gbọ́ tuntun o. Wọ́n ní wọ́n ti rínà sómijé ojú mi lórí àìsàn tó ń ṣe èyí lọ́dún 2021 ṣùgbọ́n pè ló gbé ẹni náà ṣẹ́. Ọkùnrin onífújì yìí pariwo, ẹ gbà mí o, àwọn èèyàn yìí fẹ́ pa mí nítorí Saheed Òṣùpá. Ṣẹ́yìn náà sí ohun tí Davido ṣe fún Juma Jux ọkọ ọmọ Ìyábọ̀ Òjó. Lateef Adédìméjì ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn táwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ fi kàn án. Lizzy Anjorin jáde tán fúnyàwó Portable, èyí lohun tó ṣe fún un. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àfi kí gbogbo àwọn obìnrin máa ṣọ́ra o, kí wọ́n máa kíyèsára, kí wọ́n sì má finú tan ẹnikẹ́ni. Àwọn obìnrin tó máa ń yóòfẹ́ pàápàá tó jẹ́ pé tí wọ́n bá ti rí ọkùnrin kan tí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀, kò sóhun tí wọn ò lè ṣe fún un. Èyí tó ṣẹlẹ̀ sóbìnrin jayéjayé kan tó gbajúmọ̀ dáadáa ni Saida ara la mọ̀, ṣùgbọ́n tí wọ́n máa ń pè ní ọmọge Saida tó ń ta góòlù táwọn èèyàn túmọ̀ sí Diamond Jewelry tó láti fi ṣe àríkọ́gbọ́n o. Kò sí ń bẹ̀, ó dí òkun lọ́rọ̀ obìnrin tí wọ́n pè lẹ́ni ọdún 65 náà. Ó lówó, ó sì máa ń jáde dáadáa. Bó ṣe gbajúmọ̀ nílùú Èkó náà ló gbajúmọ̀ ní London. Kódà àìmọye ìgbà ni Wàsíù Àyìndé ti kì í lóde ijó. Bẹ́ẹ̀ bá sì ti ń gbọ́ ọmọge Saida, obìnrin yìí ló ń jẹ́ bẹ́ẹ̀, àrẹwà ni. Ṣùgbọ́n ṣẹlẹ̀ burúkú kan ṣẹlẹ̀ sóbìnrin jayéjayé náà láìpẹ́ yìí. Ìṣẹ̀lẹ̀ náà sì bani nínú jẹ́ gidigidi. Ẹnìkan ló lọ gbé fọ́tò òhò rẹ̀ sórí ayélujára. Àwọn tó sì rí sọ pé fọ́tò náà burú jáì, kì í ṣe ohun tó gbọ́dọ̀ jáde wá sí gbangba. Ìhòhò ọmọlúàbí obìnrin yìí ni wọ́n gbé sórí ìkànnì ayélujára àti gbogbo àwọn nǹkan míì tó fara rẹ̀ ṣe, tí gbogbo ohun tóbìnrin náà ń daṣọ bò sì wá dùn tí gbogbo ayé ń rí, tí wọ́n fi ń sọ pé irú kí leléyìí. Ọ̀pọ̀ èèyàn tó rí fọ́tò ìhòhò náà kò mọ ẹni tó ṣiṣẹ́ burúkú náà fún obìnrin yìí. Báwọn kan ṣe ń sọ pé ọkùnrin kan tó ń gbé jáde ló ṣe bẹ́ẹ̀, láwọn kan ń sọ pé ọ̀kan nú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń jowú rẹ̀ ni. Ṣùgbọ́n náà ìwádìí tákọ̀rọ̀ yìí wá ṣe láti gbọ́ pé ọkùnrin kan wà tóbìnrin yìí ń jáde pẹ̀lú rẹ̀. Ohun tó burú ni pé ọkùnrin náà níyàwó ńlé, obìnrin wà lọ́ọ̀dẹ̀ rẹ̀. Wọ́n níyàwó ọkùnrin yìí ti fìgbà kan kìlọ̀ fún ọmọge Saida pé kó kúrò lẹ́yìn ọkọ òun, kó fọkọ òun sílẹ̀ fóun. Ẹni tó sọ̀rọ̀ yìí fún wa sọ pé obìnrin yìí lórí fọ́tò ìhòhò obìnrin jayéjayé onígóòlù yìí lórí fóònù ọkọ rẹ̀ ló bá rọra gbé e. Kó sì bẹ́sùbẹ̀gbà tó fi gbé fọ́tò náà sórí ayélujára ló bá dohun tí gbogbo ayé ń rí. Ó dohun táwọn míì pàápàá sì ń tọ́jú sórí fóònù wọn tí wọ́n ń pín káàkiri fáwọn ọ̀rẹ́ wọn àtàwọn tí wọ́n mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí. Nílà àwọn èèyàn bá ń pariwo pé báwo lobìnrin yóò ṣe ṣerú nǹkan báyìí fún obìnrin ẹgbẹ́ ẹ̀. Ọ̀pọ̀ àwọn tó rí fọ́tò náà ni wọ́n ti ń bu ẹnu àtẹ́lu ọmọge Saida. Wọ́n ní kí ló lè mú kó máa fi fọ́tò ìhòhò rẹ̀ ránṣẹ́ sọ́kùnrin nígbà tó mọ̀ pé ẹnikẹ́ni ló lè wo fóònù rẹ̀. Wọ́n lẹ́sìn burúkú tí ò ṣe máa ṣàlàyé ló ṣẹlẹ̀ sí obìnrin yìí báyìí. Àwọn kan níbo ló fẹ́ káwọn ọmọ àti mọ̀lẹ́bí rẹ̀ fojú sí pẹ̀lú ìwà àbùkù yìí. Ṣùgbọ́n pé làwọn obìnrin míì ń gbé ẹni tó gbé ìhòhò obìnrin jayéjayé náà jáde. Níṣe ni wọ́n ń rọ̀jò ìpèlè lórí pé báwo ló ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ nítorí ọkùnrin fóbìnrin ẹgbẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún bá ọkùnrin tó dá wàhálà sílẹ̀ yìí náà wí. Wọ́n ní tí kì í bá ṣàfọ́rí, níṣe ló yẹ kó ti yọ fọ́tò náà dànù nígbà tí ìyẹn ti fi ránṣẹ́ sí i. Wọ́n nífẹ̀ẹ́ tí ọmọge Saida ní sí i ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Àsìkò ṣeé ṣe kó jẹ́ pé ọkùnrin yìí ló béèrè fún fọ́tò náà. Tí ò bá béèrè ni ẹni yìí kò ní fi ránṣẹ́ sí i. Tó bá sì jẹ́ pò náà ló wá fi ránṣẹ́ sí i, ọ̀rọ̀ náà yẹ kó dàbí ìmùlẹ̀ tẹnikẹ́ni ò ní rí láàrin wọn ni. Ṣùgbọ́n àwọn kan sọ pé kí lobìnrin náà ń wá lọ́dọ̀ ọkọ ọlọ́kọ. Wọ́n ní kó ṣẹ̀ṣẹ̀ máa ṣe é. Kódà wọ́n tún fẹ̀sùn kàn pé òun àti ọkùnrin onífújì tó gbajúmọ̀ dáadáa tó sì fẹ́ràn obìnrin gan náà jọ fẹ́ra wọn rí dáadáa. Ṣùgbọ́n o, àwọn kan ti ń kí obìnrin náà láyà. Wọ́n ní kó gbójú kúrò níbi ọ̀rọ̀ náà, kó fi ṣàfìsẹ́yìn tí eégún fi ṣọ. Wọ́n ní kó má dáhùn èèyàn lóhùn nítorí oníkálukú àbítì ẹ̀ lára ni. Wọ́n lọ́pọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yìí ló ń ṣe ohun tó burú jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nítorí pàṣírí wọn ò tú síta ni wọ́n fi ń ṣe bí ẹni tó mọ́. Òṣèré ilẹ̀ wa táwọn èèyàn fẹ́ràn dáadáa ni Lateef Adédìméjì ti fèsì sọ̀rọ̀ táwọn òṣèré ẹgbẹ́ kan gbà bí ẹni gbàgbọ́ ọtí nípa rẹ̀. Tí wọ́n ń fẹ̀sùn kàn pé òṣèré náà pa àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ eré tíátà ńgbà tí kò tíì jẹ́ nǹkan kan tì. Wọ́n ní kò gbé ìpè wọn mọ́, bẹ́ẹ̀ ló máa ń yọ wọ́n kúrò lórí ìkànnì rẹ̀ tí ó sì tún ní pè wọ́n síṣẹ́. Ìtú ló kọ́kọ́ sọ̀rọ̀ náà. Lẹ́yìn èyí ni Habibat náà jáde tó sọ̀rọ̀ nípa Lateef láti fi kí ohun tí òṣèré tí wọ́n ń pè ní Ìtú Ìbẹ̀rù yìí kọ́kọ́ sọ. Ṣùgbọ́n abúnilọ́lẹ̀ ò mọ ohun tó ń ṣe ni lọ̀rọ̀ náà dà nígbà tí Lateef náà sọ àwọn ìrírí rẹ̀ àtàwọn ohun tó ti là kọjá. Òṣèré náà sọ nú ọ̀rọ̀ kan tó gbé jáde nípa ohun tí àwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ sọ nípa rẹ̀ báyìí pé mo ti bá ìjákulẹ̀ lóríṣiríṣi pàdé nínú ìrìn àjò mi nínú iṣẹ́ tí mò ń ṣe yìí. Ó sì lè débi pé mo ní láti gbọ́ ọkàn mi láàyè pé kó jiná dáadáa nínú àwọn ìrírí tí mo ti rí, tí mo sì pinnu láti wà láyé kí n sì tẹ̀síwájú láti máa nígbàgbọ́ nínú ara mi. Àìmọye ìdojúkọ nígbà tí mo bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tí mo yàn láàyò. Ṣùgbọ́n mo gbọ́ ọkàn mi láàyè láti jiná nínú gbogbo ìdojúkọ nítorí mo gbàgbọ́ pé ohun yòówù kẹ́nikẹ́ni ṣe fún mi ò gbọ́dọ̀ dì mí mọ́lẹ̀ láti má tẹ̀síwájú. Ohun tó ṣe pàtàkì sí mi ni láti ní àfojúsùn ilé ayé kí n sì fọkàn síbi tí mò ń lọ
nítorí kò sí bí èèyàn ṣe máa tẹ̀síwájú nínú ayé tí ò ní rí ẹni tó máa ṣẹ̀ ẹ́ tàbí kó mú ayé nira fún ọ. Ṣùgbọ́n tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí yín, ẹ tètè jáde kúrò nínú rẹ̀ kẹ́ ẹ mú ìdàgbà yín ní pàtàkì. Tí ẹ kò bá gbé ọkàn kúrò nínú gbogbo irú nǹkan yìí, kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tẹ́ ẹ sì máa tẹ̀síwájú nínú tó kàn láyé. Báyìí ni òṣèré yìí sọ nú ọ̀rọ̀ tó kọ náà, tọ́pọ̀ èèyàn sì ń sọ pé kí wọ́n má dá ẹnikẹ́ni lẹ́bi pé ó yẹra fún àwọn èèyàn nítorí wọn kò mọ àwọn tí wọ́n ń là kọjá. Ká rántí pé àwọn òṣèré ẹgbẹ́ Lateef méjì ni wọ́n ti jáde sọ̀rọ̀ nípa rẹ̀. Lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ni wọ́n sọ pé àwọn alátìlẹyìn òṣèré náà halẹ̀ kú mọ́ àwọn. Lizzy Anjorin jáde fún ìyàwó Portable, èyí lohun tó ṣe fún un. Ọlọ́run nìkan ló lè yanjú ìjà burúkú tó tún ń lọ báyìí láàrin òṣèré ilẹ̀ wa ni Lizzy Anjorin àtàṣàbí Simple tó jẹ́ ìyàwó ọmọkùnrin olórin ni Habeeb Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable. Ọ̀rọ̀ ti di woro sí woro láàrin àwọn méjèèjì báyìí tí Lizzy Anjorin sì ti fún ọmọbìnrin náà lésì ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí i. Kì í ṣe kó fún lésì nìkan, níṣe ló tún rán ọmọbìnrin tóun náà jẹ́ òṣèré yìí lọ sílé tó sì bú ìyá tó bí lọ́mọ dáadáa. Àṣàbí Simple ló wá sórí ayélujára tó sì sọ àwọn ọ̀rọ̀ kan. Obìnrin kan tó ń ta àwọn nǹkan àjò tí àwọn obìnrin fi lè dé ọkọ wọn mọ́lẹ̀ àtoríṣiríṣi nǹkan míì lòun pẹ̀lú rẹ̀ jọ nígbọ́nmi sí omi òtó. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn pé òun lo oògùn ìfẹ́ fún ọkọ rẹ̀ ló lòun kò ṣetán láti máa ṣàlàyé ọ̀rọ̀ fẹ́nikẹ́ni. Lásìkò náà ló ta sí Lizzy Anjorin báyìí pé mi ò lè jẹ́ kẹ́ ẹ wá sọ mí di wèrè, mi ò lè jẹ́ kẹ́ ẹ wá sọ mí dolórí burúkú bíi yèyé mẹ́ṣọ́ yín tó jẹ́ pé tẹ́nikẹ́ni bá ti bú mi màá máa jáde wá ṣe fídíò, mi ò ní ṣe fídíò míì mọ́ lẹ́yìn eléyìí. Ọ̀rọ̀ tọmọbìnrin náà sọ ti di wàhálà ńlá báyìí tí Lizzy náà sì ti dá a lóhùn. Ṣòwe Yorùbá ló sọ pé asusọ́nà ló máa ń fìyẹ́ ẹ̀ gbọ́kọ. Kì í ṣe pé Lizzy bú ọmọbìnrin yìí nìkan, ó gbé fọ́tò ìyá rẹ̀ jáde, ó rán sílé, ó sì bú ọkọ rẹ̀ náà. Ọ̀pọ̀ àwọn tó rí eléyìí ni wọ́n ti ń bú Ọmọbọ́lárìndé táwọn olólùfẹ́ mọ̀ sí Àṣàbí Simple. Wọ́n ní kò yẹ kó dárúkọ Lizzy nínú ọ̀rọ̀ tó sọ, àti pé bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ tọ́já ni wọ́n lóhunkóhun tó ṣèré yìí bá ṣe fún un òun ló fọwọ́ rẹ̀ fà á. Ọkùnrin onífújì yìí pariwo, ẹ gbà mí o, àwọn èèyàn yìí fẹ́ pa mí nítorí Saheed Òṣùpá. Ọkùnrin onífújì ni Òkìkí Bright jáde síta o tó ní kí gbogbo àwọn ọmọ Nàìjíríà gbóhùn lọ́wọ́ àwọn alátìlẹyìn ọkùnrin olórin fújì ni Saheed Òṣùpá táwọn tiẹ̀ tún máa ń pè ní mátàgbàmọ́lẹ̀. Ó ní gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti gbẹ̀mí òun pẹ̀lú bí wọ́n ṣe ránṣẹ́ ìdúnkookò sóhun tí wọ́n dárúkọ àdúgbò tóun ń gbé, iléèwé tọ́mọ òun lọ, nọ́mbà mọ́tò tóun ń lò, tí wọ́n sì níbikíbi táwọn bá ti róhun làwọn máa kọ́ òun lẹ́kọ̀ọ́. Ǹjẹ́ kí lọmọkùnrin olórin yìí ṣe tó le tó bẹ́ẹ̀? Láìpẹ́ yìí ni Saheed Òṣùpá jáde tó ní látìgbà tóun ti dọ̀bọ̀ orin kò tí ì sẹ́ni tó jáde láti bóun figagbága tàbí pé òun níjà. Ó lóun pé ẹnikẹ́ni tó bá tó bẹ́ẹ̀ níjà kó jáde kó jẹ́ káwọn jọ kọrin acapella, ìyẹn orin àdákọ tí ò ní ìlù tàbí elégbè tí ó sì jẹ́ orin sí irú ẹni bẹ́ẹ̀ forí rẹ̀ rò tí kì í ṣorin olórin tàbí èyí tó ti kọ tẹ́lẹ̀. Èyí l'Òkìkí Bright gbọ́ tó fi sọ pé òun ti ṣetán láti kojú ọkùnrin olórin tí wọ́n tún máa ń pè ní Saridon P yìí. Ó ní bí Saheed Òṣùpá bá kọ acapella fún wákàtí 4, òun akọ tòun fún wákàtí 7. Olólórin ni Saheed, olórin lòun náà, àti pé òun dára òun lójú láti bá Saheed Òṣùpá díje. Ọjọ́ tí ìdíje náà máa wáyé làwọn èèyàn ń retí tí wọ́n fi gbáriwo tí Òkìkí Bright pa jáde báwọn kan lépa ẹ̀mí òun, wọ́n fẹ́ pa òun. Ó láwọn alátìlẹyìn Saheed Òṣùpá kò jẹ́ kóun gbádùn. Ohun tí wọ́n sì ń sọ ni pé àrífín ńlá ni pé òun fẹ́ kojú Saheed Òṣùpá. Wọ́n láwọn olórin wẹ́wẹ́ wà nílẹ̀ tí ò tí ì figagbága pẹ̀lú wọn tó wá jẹ́ Saheed Òṣùpá tí ò kì í ṣẹgbẹ́ ẹ̀ ní gbogbo ọ̀nà ló ń nàgà sí. Ní báyìí Òkìkí Bright ti tún jáde o, ó ní kì í ṣe pé òun fẹ́ rí Saheed Òṣùpá fín o nítorí bàbá ni bàbá lọ́jọ́kọ́jọ́. Ó lóun bọ̀wọ̀ fún inú àwọn olórin gbogbo, bẹ́ẹ̀ lòun sì kéré sí i tó bá dàgbé kalẹ̀ orin. Ó lóun kò sọ pé òun fẹ́ bá a figagbága lágboolé orin, ṣùgbọ́n bóun pẹ̀lú rẹ̀ bá jáde fún acapella òun máa pa á láyò. Bẹ́ẹ̀ ló ní káwọn èèyàn bóun bẹ gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ kí wọ́n má pa òun nítorí ohun tí òun sọ. Ọ̀pọ̀ àwọn tó sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ń sọ pé ìgbéraga ní síwájú ìparun. Wọ́n ní kò yẹ káwọn alátìlẹyìn Saheed Òṣùpá kọjú ìjà sí ọkùnrin olórin fújì yìí. Wọ́n ní ṣe bí Saheed Òṣùpá fúnra ẹ̀ ló jáde tó sọ pé kẹ́nikẹ́ni tó bá tó bẹ́ẹ̀ nú ilé orin wá figagbága pẹ̀lú òun. Wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ nù tí ọkùnrin olórin fújì náà sọ pé òun lè kojú rẹ̀. Wọ́n fi kún un pé odò téèyàn bá fojú rẹ̀ náà ní gbéni lọ ló ṣeé ṣe kí ọ̀rọ̀ náà jẹ́ tí wọ́n bá díje orin. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé ṣe ló yẹ kí Saheed Òṣùpá fa Òkìkí Bright mọ́ra pẹ̀lú àwọn ọmọ kéékèèké onífújì míì tó bá tún fẹ́ gba ìpèníjà yìí nítorí kò sóhun tó burú ń bẹ́ẹ̀. Àṣírí ti tú o, wọ́n ní wọ́n ti rìnà sí omijé ojú mi lórí àìsàn tó ṣe é yìí lọ́dún 2021, ṣùgbọ́n èpè ló gbé ẹni tó rìnà sí iṣẹ́. Ohun táwọn tó gbọ́ àṣírí tó tún ṣẹ̀ṣẹ̀ tú síta ń pa akọrin ẹ̀mí nì Bùnmi Akínàánú tí gbogbo èèyàn ń pè ní omijé ojú mi sọ ni pé ká ní ọmọbìnrin náà bá mọ̀ ni ìbá ti tẹ́tí sí ìran àti ìkìlọ̀ tí ẹnìkan ti rí sí ní nǹkan bí ọdún 4 sẹ́yìn. Bóyá ohun tó ṣẹlẹ̀ yìí ìbá má ti ṣẹlẹ̀ ká ló ti kó náà àdó àbò tó sì bẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run láti gbàdúrà pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n dípò kó ṣe bẹ́ẹ̀ èpè ló ń gbé ẹni náà ṣẹ́ tí ohun tí ẹni yìí sì sọ fún padà wá sí ìmúṣẹ báyìí. Àdúrà ni wọ́n ń gbà pé kọ́rọ̀ náà má lakú lọ.
Akọ̀ròyìn wá rí ìtàkùrọ̀sọ tó wáyé láàrin omijé ojú mi àti ẹnìkan tó lálàá sí i. Tẹ́ni náà sì ní kó má ṣe fetí pàlàbà àlá tí òun lá sí náà, kó gbé ìgbésẹ̀ kíákíá. Nínú ọ̀rọ̀ náà ni ẹni òun ti sọ fún olórin ẹ̀mí yìí báyìí pé ẹ ló mà, eléyìí lè jẹ́ nǹkan tó ṣàjèjì sí yín o. Ẹ ò mọ̀ mí, bẹ́ẹ̀ lèmi pàápàá kò rí yín rí lójúkorojú. Ṣùgbọ́n mo kàn jẹ́ ọmọ Ọlọ́run bíi tiyín náà ni. Mo nírètí pé ẹ máa ní àǹfààní láti ka iṣẹ́ tí mo fẹ́ jẹ́ yìí nípa àánú Ọlọ́run. Mi ò wá láti ṣe àgbélẹ̀rọ ìròyìn fún yín o. Mi ò sì ṣe eléyìí nítorí kẹ́ ẹ lè bá a mọ̀ mí. Ṣùgbọ́n mò ń sọ kẹ́ ẹ lè bá a gbàdúrà lórí rẹ̀. Mọ́mì, nínú ìran tí mo rí lọ́run, mo rí àwọn èèyàn kan tí wọ́n ń fi èdè Yorùbá sọ pé tó o bá tuntun ayé wá, ó ní máa ṣe bó ṣe wù ẹ́ sí àwọn. Àlá náà jẹ́ èyí tó bá ní lẹ́rù. Mo wá ń béèrè lójú àlá yẹn pé ṣé nìyẹn ti kú ni? Wọ́n wá dá mi lóhùn pé àti pa á. Mọ́mì, mo mọ̀ pé ohun burúkú kan kò ní ṣẹlẹ̀ sí yín o. Ṣùgbọ́n irú nǹkan báyìí nílò àdúrà. Mo mọ̀ pé afàdúrà jagun ni yín. Ẹ jọ̀wọ́ mà, ẹ gbàdúrà dáadáa lórí èrò àwọn èèyàn búburú lórí ayé yín àti iṣẹ́ ìránṣẹ́ yín pé kí Ọlọ́run gbèjà yín jà. Èmi náà ti gbé pẹpẹ àdúrà dìde fún yín. Mo sì nígbàgbọ́ pé ìran tí mo rí náà kò ní wá sí ìmúṣẹ. Ìyẹn tí a bá lè gbàdúrà nìkan ni o. Báyìí ni ẹni tó rìnà náà kọ ọ̀rọ̀ ránṣẹ́ sí akọrin ẹ̀mí yìí. Ṣùgbọ́n nígbà tí omijé ojú mi yóò dá ẹni yìí lóhùn, ó ní òpònú ayé àtọ̀run ni ẹ. Ó sì lẹ́kọ̀ọ́ rárá. Ọfà ikú yín kó pa yín tilétilé yín. Ayé yín máa bàjẹ́ lórúkọ Jésù. Ọ̀run polongo ikú yín lórúkọ Jésù. Ṣé wò ó ríran sí mi pé Dangote pè mí? Ìran ikú nìkan ni wọ́n rí sí mi. Mi ò mọ ohun tí àwọn èèyàn sọ ìgbàgbọ́ dà báyìí. Ó kàn fẹ́ kí n rí ẹ. Mo máa fi ẹjọ́ ẹ̀sùn lágọ̀ọ́ ọlọ́pàá. Mo sì máa wá fún ẹ. Èsì tí Bùnmi fẹ́ ń tó rìnà sí nìyí. Tẹ́nìyẹn sì tún dá lóhùn pé kọ́lọ́run wó òun palẹ̀ tó bá jẹ́ pé ìran èké lòun rí sí tàbí pé òun wá ìṣubú rẹ̀. Ó ní ohun tí mo ṣe fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí yín ni pé mo wò ó pé kí n sọ fún yín ni. Tí ò bá rí bẹ́ẹ̀, mi ò ní sọ fún yín. Mo sì rò lọ́kàn mi pé ẹni tó ti dàgbà nú ẹ̀mí ni yín. Kì í ṣe pé mò ń wá owó látọ̀dọ̀ yín tàbí pé mo fẹ́ kí ẹ rí mi. Mo kàn ní kí ẹ gbàdúrà ni, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé eléyìí pọ̀ jù fún yín, ẹ mójú kúrò nínú iṣẹ́ tí mo jẹ́ fún yín náà. Ẹ má bínú. Ṣùgbọ́n Ọlọ́run rí mi pé kì í ṣe pé mo ṣe àgbélẹ̀rọ ohun tí mo sọ fún yín yìí rárá. Mi ò sì wá láti ṣe ojú ayé lọ́dọ̀ yín. Báyìí ni ẹni tó rìnà sí olórin ẹ̀mí yìí fèsì padà. Ohun táwọn èèyàn sì ń sọ ni pé bó tilẹ̀ jẹ́ pé àwọn wòlíì èké ti pọ̀ níta lábẹ́ bó ṣe wù kó rí, kò yẹ kó máa ṣẹ́ àwọn èpè ńláńlá tó ń ṣẹ́ fún ẹni tó jíṣẹ́ fún yìí nígbà tí ẹni yìí kò béèrè ohunkóhun lọ́wọ́ rẹ̀. Àdúrà ni wọ́n ń gbà fún ọmọbìnrin olórin ẹ̀mí náà pé kọ́lọ́run gbé ìdìde lórí àkètì àìsàn tó wà báyìí. Tẹ́ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni fọ́tò ọmọbìnrin náà jáde níbi tó ti ń sunkún lásìkò tí ìránṣẹ́ Ọlọ́run kan gbàdúrà fún tó sì ń ṣàfihàn ẹsẹ̀ rẹ̀ tó wú. Ṣáájú làwọn kan ti sọ fún akọ̀ròyìn wa pé ọ̀rọ̀ náà kì í ṣojú lásán. Ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Davido àtọkọ ọmọ Ìyábọ̀ Òjó? Ọ̀pọ̀ àwọn èèyàn nínú wọn dùn sóhun tó ṣẹlẹ̀ láàrin ọmọkùnrin olórin tó gbajúmọ̀ dáadáa ni David Adeleke, táwọn olólùfẹ́ máa ń pè ní Davido, àti ọkọ ọmọ Ìyábọ̀ Òjó, Juma Jux. Níṣe ni wọ́n lù lọ́gọ̀ọ́ ẹnu tọ́pọ̀ èèyàn sì ń kan sára sí pé ohun dáadáa ló ṣe fọ́mọkùnrin náà, pàápàá jùlọ pẹ̀lú bí àwọn kan ṣe ń gbé kiri páàrin òun àti Ìyábọ̀ Òjó tó jẹ́ ìyá ìyàwó rẹ̀ kò gún dáadáa. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé Juma Jux, ọkọ tí Priscilla Òjó fẹ́ àti òun pàápàá pẹ̀lú ọmọ wọn ti wà ní Nàìjíríà bá a ṣe ń sọ yìí, tó sì ti lọ fi eré dá àwọn iléeṣẹ́ kan tó ń gbógun ti àrùn jẹjẹrẹ ara àwọn obìnrin nílùú Àbújá lárayá. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni fídíò míì tó jáde níbi tí Davido àti ọkọ Priscilla ti ríra tí wọ́n kíra wọn tí wọ́n sì dìmọ́ra wọn. Èyí sì yọ ọ̀pọ̀ èèyàn lẹ́nu nítorí ìjà táwọn kan ń gbé kiri pó wà láàrin Ìyábọ̀ Òjó àti Davido, ìyẹn lórí ìkànnì kan tó ṣí lásìkò tí wọ́n ń wá ìdájọ́ òdodo fún Mohbad, níbi tí wọ́n ti ní Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ àbùkù sí Davido kí ọkùnrin náà pé wọ́n kú oríire ìgbéyàwó wọn tí wọ́n ṣe lọ́jọ́ sí. Ṣùgbọ́n èyí tó dùn mọ́ àwọn èèyàn nú jùlọ nínú bí àwọn méjèèjì ṣe pàdé ni bó ṣe kìlọ̀ fún Juma Jux pé kó tọ́jú àbúrò òun dáadáa o. Priscilla làbúrò rẹ̀ tó ń bá wípé kọ́mọkùnrin olórin Tanzania yìí tọ́jú. Èyí dùn mọ́ pa àwọn tí wọ́n rí eléyìí nínú, tí wọ́n sì ń sọ pé àwọn fẹ́ràn ohun tó sọ náà. Ní làwọn kan bá ń béèrè pé nígbà wo ni Davido àti Juma Jux máa kọrin papọ̀? Kò tí ì sẹ́ni tó mọ ọjọ́ tí eléyìí máa wáyé.